nǹkan ṣe àwọn èèyàn. Mo débi kan ní àná, omi ẹkún bọ́ọ̀lù, mo fẹ́ sunkún, mo sunkún àsunrun gan-an, lè sunkún bọ́ta. Mo kọ́kọ́ rò pé àwọn èèyàn yìí wọ́n ti jáwọ́ nínú ìwà àdáadáa tí wọ́n wù ní àwọn ilé ìwòsàn ìjọba yìí ni. Agbéyàwó bọ́dà mi lọ láti aago 9 alẹ́ tó fi di aago 4 àbọ̀ ìdájí, wọ́n sì fi apànìyàn dé, wọ́n lọ sùn. Wọ́n jí wọn ọ̀dáhùn títí tí tá a fi wá gbé ẹni yìí tá a fi gbé lọ sí ilé ìwòsàn aládàáni. Tọ́lọ́run wá ní kó jàjà bí ìbejì, ọkùnrin kan obìnrin kan, méjì ló bí. Ẹ wá wò ká nígbà náà ká láà lọ ilé ìwòsàn aládàáni ni wọ́n bá ti jẹ́ àpàdánù àwọn ọmọ ìbejì méjèèjì yẹn nìyẹn, àwọn ọmọ ẹ̀ tá à ń sọ ìtì rìn báyìí. Mo sọ wá tó rí táwọn èèyàn tó wá pè mí pé mo kí gbogbo ẹ̀yin wọn, mo kí káàbọ̀ sí orí ìkànnì àṣàwọn ìwé àti ìwé lọ́wọ́ gbọ́ wá jẹ́ kí wọ́n ṣe láti lè ṣe yìí láti lè jẹ́ ìkìlọ̀ fún wọn. nílé iṣẹ́ àwọn ẹ̀tẹ̀lé mi ká lọ́kẹ́ ohun tó ṣẹlẹ̀. panápaná nílùú Ìwó tí mo fi gbogbo àwọn ìpèníjà táwọn náà ní tí mo fi hàn gbogbo ayé látàrí pé mo pè wọ́n níjà lórí pé kí ló dé tí ilé ìtajà kan fi jóná ráúráú tẹ́ ẹ sì wà ní tẹ́gbẹ́ níbi tẹ́ ẹ wà síbẹ̀ kò ju bí ìṣẹ́jú 5 sí 7 lọ tẹ́ ẹ sì àwòrán wọ́n ìṣàlàyé ìṣẹ́jú àwọn náà nǹkan báyìí làwọn kojú. Mo sì lọ bẹ̀ inú mi ló pẹ́ náà rí gbogbo ẹ̀ fojú ara yẹn rí bó ṣe rí láti sọ. Ẹ̀kejì ìbẹ̀rẹ̀ àwọn kan ti wá ń pè mí pé bí ọmọ Yorùbá ṣe o nǹkan báyìí là ń kojú o, ẹ bá lọ sí ilé ìwòsàn ìjọba náà tó wà ní ìjọba ìbílẹ̀ Ìwó. Ẹnìkan ti ẹ̀ sọ̀rọ̀ nú àwọn obìnrin ó ní ká má gbé ojú òun ká dákun. Ó ní tí àwọn ilé ìwòsàn yẹn akànfẹ́ ní tí ọ̀jẹ̀ ń gbé ilé ìwòsàn yìí tó ti jẹ́ ń gbé síta ni pé ẹ pé yàtọ̀ sí àwọn elétò panápaná. Àwọn elétò panápaná rí àwùjáre lórí iṣẹ́ wọn, ṣùgbọ́n àwọn eléyìí wọn ò lè sọ pé wọ́n rí àwùjáre. Tí n bá lọ bẹ̀ kọ́mọ̀ jẹ́ pé lọ bẹ̀ ni gbé fídíò wọn sí orí ayélujára ni wọ́n ṣàkóbá fún jíjẹ mímu wọn kíjọba ọmọ gbàṣẹ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tí mo fẹ́ ṣe láti lè jẹ́ kí wọ́n ṣe àtúnṣe lórí àwọn ìwà ìbàjẹ́ òní. Kí ló ṣẹlẹ̀ ni pé táwọn aláboyún ibi tá à ń sọ̀rọ̀ jẹ́ ibi tí àwọn aláboyún máa ń sábà lọ nílùú Ìwó, tí wọ́n máa ń sábà lọ, táwọn olóboyún máa ń sábà lọ ilé ìwòsàn àwọn aláboyún tó jẹ́ tìjọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn aláboyún máa ń ná tó bá rí ọmọ kékeré ibẹ̀ ni wọ́n mú lọ ìyẹn dáko àdúgbò ni yóò ti yí àwọn tó yé. Ìpèníjà táwọn obìnrin wá ní pé táwọn obìnrin bá ti wá lọ bẹ̀ àwọn tó wà àwọn elétò ìlera tó wà ń bẹ̀ yìí, àwọn òṣìṣẹ́ elétò ìlera tó wà ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa kàn án lábùkù, wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ burúkú sí wọn tá ń kó bọ̀ tá ń fún ọ lóyún sáwàlà fún ọ lóyún ni sáwàlà ṣe gbá ni wọ́n wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn débi pé tí ọ̀rọ̀ ìbá lelelele wọ́n wà lọ ní wọ́n á padà sí ilé ìwòsàn aládàáni. Ẹlòmíràn wà ń bẹ̀ fáá wọ́n bẹ́ẹ̀ ti fojú àwọn èèyàn rí dáadáa wọ́n kàn án lábùkù. Èyí tí a fẹ́ béèrè ni pé gbogbo àwọn oògùn tíjọba ń kéde báwọn kó wá sọ́dọ̀ yín, gbogbo àwọn irinṣẹ́ láyé gómìnà wa ìpínlẹ̀ Ọ̀ṣun àná Gbóyèga Oyètọ́lá, àwọn náà nípa ribiribi tí wọ́n kó nípa ètò ìlera pàápàá jùlọ káàkiri gbogbo àwọn primary health care centers tó wà káàkiri nípínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa tìwó kó ní kálukú náà mójútó lù rẹ̀ níbo ló wà. Ẹ̀kejì nígbà tí gómìnà Démọ́lá Adélékè náà tó débẹ̀ àwọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Kódà àwọn tí ẹ̀tẹ́ bá gbà yí àwọn kan ní ìka pé kò yẹ kó ṣe bọ́ọ̀tà gbangba ẹ̀ kò yóò rí bẹ́ẹ̀ ó yẹ kí káàbọ̀ wà ń bẹ̀ wọ́n rágbà yá àwọn tí kò bọ́ sí gbangba wọ́n tún káwọn oògùn àwọn kankan tó kó bẹ̀ ni. Ẹ dákun ẹ̀yin elétò ìlera tẹ́ wà ń bẹ̀ tó bá jẹ́ pé ìjọba ni wọn ò ṣe àwọn kan tó yẹ kán ṣe síbẹ̀ tó fi jẹ́ pé bóyá ẹ̀ ń kanra mọ́ àwọn aláìlera tó wá sọ́dọ̀ yín, kí ló tẹ́ ẹ lè sọ fún ìjọba pé tẹ́ ẹ fẹ́ rè, kí ló tẹ́ ẹ lè pa àwọn adarí ìlú pé tẹ́ ẹ fẹ́ rè. Mo kò ní ṣàkíyèsí láàrin bẹ̀ ni o. Ẹ dákun táwọn èèyàn bá tún sọ̀rọ̀ nípa yín táwọn àsìkò díẹ̀ sí ẹ má jẹ́ ọjọ́ lójú pé bí ọmọ Yorùbá á lọ gbàṣẹ níbi tó yẹ ká ti gba àṣẹ, á lọ gbàṣẹ lọ́dọ̀ àwọn agbófinró, á lọ gba àṣẹ lọ́dọ̀ àwọn amòfin ìwé tó yẹ ká gbà, á máa wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ onílù tí ò ní fẹ́ kó tú. Bẹ́ẹ̀ sì ń tẹ̀ ń fojú àwọn èèyàn rí bẹ́ẹ̀ sì ń sáwọn èèyàn sí, á máa wá máa yẹ̀yìn wò á sì máa fi tó ìjọba létí. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń wò tí ń ṣẹlẹ̀ yìí ìjọba ọmọ sí ní tó ń kálukú ń dánwò lẹ́nu ibi tí wọ́n fi sí
láyè tán fún kálukú sí títí ń gbowó oṣù. Tíjọba bá gbọ́ wọ́n gbàṣẹ́ lọ́wọ́ ẹlòmíì. Ẹ jẹ́ wọn á darí ọ̀rọ̀ mi padà sẹ́yìn tẹ́ ẹ jẹ́ aṣíwájú wa. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó tó fi dórí ẹ̀yin adarí wa nínú ẹ̀sìn. Gbogbo ẹ̀sìn ni ẹ̀yin adarí wa nínú gbogbo ẹ̀sìn náà nípa tẹ́kọ̀ọ́. Ẹ̀yin adarí ìlú ní ìfẹ́ dákọ̀ ẹnì kankan ni. Ṣùgbọ́n bí ẹni dákọ̀ bàbá Olúwo tilẹ̀ Ìwó ni pé àwọn ni aṣíwájú gbogbo ìlú pátápátá, gbogbo àṣẹ ìlú ọwọ́ wọn ló wà. Ẹ dákun, ẹ bá wa máa ṣàbẹ̀wò sí àwọn ilé ìwòsàn ìjọba yìí. Ẹ̀rù bà mí, àyà mi já pé kí níbo là ń báyé lọ, bó la yàn ṣe ń ṣe báyìí. Nǹkan ń ṣe àwọn èèyàn. Ẹ má jẹ́ a sọ̀rọ̀ ebi, nǹkan ń ṣe àwọn èèyàn. Ẹ̀yin adarí wa, ntọ́rọ̀ wa kàn ní ẹ jẹ́ á mójútó. Ntọ́rọ̀ wa ṣe kí ni, ntọ́rọ̀ wa kàn ní ẹ jẹ́ á mójútó. Tó bá gbé lóòótọ́ lẹ fẹ́ darí wa lódodo, lẹ sì fẹ́ jẹ́ adarí gidi, táwọn náà rí yín jẹ́ adarí gidi, ẹ dákun ẹ bá ní gbé ìgbésẹ̀. Gbogbo àwọn ilé ìwòsàn ìjọba tó wà nílùú wa àtàgbègbè rẹ̀, ẹ bá ní ṣàbẹ̀wò sí bẹ́ẹ̀ lọ́wọ́ tójú àwọn tẹ́ ń darí ẹ lọ́wọ́ tójú wọn rí. Gbogbo pé ìgbà wo afẹ́nìkan ló afẹ́nìkan ní nǹkan kan, ẹ má jẹ́ a ṣe báwọn. Ẹ jẹ́ á lọ ibi tí nǹkan kan wà gẹ́gẹ́ tí egbò tí bàtà ti ń ta àwọn èèyàn lẹ́sẹ̀ gẹ́gẹ́, ẹ jẹ́ á lọ bẹ̀. Nígbà bá wa ṣe léwu táwọn bá bẹ̀rẹ̀ sí gbégbé sí ayé ọ̀hún tọ́kàn wọn balẹ̀, àwa lè máa mú nǹkan mi wá. Ẹ dákun torí t'Ọlọ́run. Mo ń fi àṣẹ sọ fún gbogbo ẹni tí ó bá mọ̀ pé bóyá ẹ bímọ sílé ìwòsàn tí ó wá kù díẹ̀ káàtó pé ẹ rówó san, àbí bóyá wọ́n bá yín ṣe iṣẹ́ abẹ bíi appendix, hernia àtàwọn nǹkan tí ó jù bá ń lọ bíi pé ara èèyàn ò yá tó wá níwọ̀nba, ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ojúlówó ọmọ Yorùbá. Ẹ lè mẹ́sẹ̀jì mi, pàápàá jùlọ ní WhatsApp ní kẹ́ ti mẹ́sẹ̀jì mi. Ẹ fi ránṣẹ́ sí mi ní WhatsApp ní fi ránṣẹ́ náà wulẹ̀ pè mí. Pẹ̀lú ògo Ọlọ́run, àwọn ẹlẹ́ni bí àánú tó pamọ́ tí wọ́n hàn, wọ́n dá sí ètò náà láti ràn yín lọ́wọ́. Ẹ dákun torí Ọlọ́run, àfẹ́rẹ́ á wà síbẹ̀ tá a sì fọ́nrán. Ẹni tó bá ti mọ̀ pé òun nígbà ká ṣe fídíò òun láti jẹ́ káwọn ẹni yóò rí, kọ́mọ wulẹ̀ forí ránṣẹ́ sí wa fún ìrànlọ́wọ́ lórí irú nǹkan bẹ́ẹ̀. A sì fọ́nrán kí wọ́n mọ̀ pé yes òdodo ni nǹkan, torí pé èèyàn burú bèèyàn rẹ̀ jẹ́, irọ́ sì ti pọ̀ ju òótọ́ lọ. Ojúlówó ọmọ Yorùbá tí mo ní mú wá fún rè o. Ìtọ́rọ̀ wa kàn rè o. Ẹ má jìyà bọ́ síbi tọ́rọ̀ ọwọ́ kan o. Ìgbà ìgbádùn wa ṣe pàtàkì. Ẹ ń bá gbáyé eré tíṣẹ̀mí ẹ ń bá gbáyé tábà lálàáfíà ní ọ̀rọ̀ ayé ṣẹ̀sìn o. Ẹni tí ó bá lálàáfíà tébi pa tí orí nǹkan jẹ tí nǹkan ṣe, kàrá ayé ṣẹ̀sìn o. Ojúlówó ọmọ Yorùbá, èyí tí mo bá wáyé lónìí rè o. Ó dàbọ̀. Ẹ ṣé o.